Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rírin ẹ jẹ́ ká sọ pé a rírin. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti máa ń gbádùn mi lórí prógrámù yìí láti bí ọdún kan, ọdún méjì sẹ́yìn. Bákan náà mo kí ẹ̀yin tó yẹ pé ẹ ti ẹ̀ gbọ́ rí ìsinsìn tẹ̀rí fídíò yìí, òun náà ni ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ prógrámù náà. Mo kí yín. Orúkọ mi ni Dr. Lékan Sàlámì, gẹ́gẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan, President fún Association of Africa Tradition and Culture. In tá à ń ṣe nínú ẹgbẹ́ tí mo dárúkọ yìí, òun náà ni pé a máa ń kọ́ra wa ní àwọn nǹkan tí àwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́ tó fi dàbí pé ìgbà tiwọn ó tún dájú ti sìn lọ. Mo wá bẹ̀ ìwọ tó bá yẹ pé fídíò alákọ̀ọ́kọ́ tó máa kọ́kọ́ wò rí nínú fídíò mi, gbìyànjú kó wo fídíò méjì mẹ́ta kí n tá à ń ṣe kó lè yé ẹ. Pidgin language ni màá fi ń ṣe prógrámù yìí tẹ́lẹ̀, ṣùgbọ́n ìgbà tí mo rí pé ó dàbí pé àwọn ọmọ Yorùbá tiwantiwa ò ní wọ́n nílò irú nǹkan báyìí, ló yẹ kí n sọ di èdè Yorùbá nìkan. Bàbá kan wá pè mí ní ìjẹta ọjọ́ Monday. Bàbá kan pè mí, kí ni bàbá náà sọ? Bàbá náà, ìtọ́lọ̀ fi yọ bàbá náà òun ni pé ó rẹ̀ mí díẹ̀, orí ibà ni mo wà. Ẹnìkan wá fi owó tó lé ní 10 million naira wọ́n fi rán mi níṣẹ́. Mo ò fẹ́ kówó yìí, mo ò fẹ́ kó wà ní àkáǹtì mi pẹ́ jù, nítorí a ti mọ irú báǹkì tó wà ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni a mọ àrà táwọn ọmọ Yahoo tó máa ń dá. So owó yìí ó lé ní 10 million naira. Mi ò fẹ́ dárúkọ iye owó náà, ṣùgbọ́n 11 million naira lọ sókè. Àárín ẹ̀ ni owó náà wà. Ṣé mọ̀ pé ibi tójú làdé yìí, owó náà kì í ṣe owó kékeré. Bí bàbá náà ṣe wá pé WhatsApp call, ó rẹ̀ mí, mi ò fẹ́ kówó yẹn pẹ́ lọ́wọ́ mi. Mo tètè fẹ́ lọ jẹ́ṣẹ́ tí wọ́n rán mi. So kó tó di pé nǹkan míì máa lọ ṣe owó yẹn. So bó ṣe rẹ̀ mí tó náà, mo gbéra pé agbòjọ́ kan èpo gba ọjọ́ kan tí mi ò ní jẹ́ kí kíní ìdọ̀la. So àárín ìgbà tí mo ń struggle pé kí n lè lọ jẹ́ iṣẹ́ yìí, òun ni bàbá náà pè mí. Wọ́n ṣe pè mí lórí WhatsApp number. Mo wò pé tí mo dẹ̀ ti ní káwọn èèyàn máa pè mí, tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, WhatsApp message ni. Bí bàbá yìí ṣe sọ̀rọ̀, hello, mo rí pé cut. Mo wá pé ó lè jẹ́ tí bàbá yìí fẹ́ sọ gan, kò ní jọ mọ́ in tá à ń ṣe from experience tí mo ti rí látọwọ́ àwọn èèyàn. So bí bàbá yẹn ṣe ń type, mo ṣe who is this please, who is this please. Èébú ni bàbá náà padà bú. Ó ní you are doing as if you have everything. Somebody is calling you, you are saying who is this, who is this. You drop your number so that people can reach you. Bàbá, ẹ má máa try irú nǹkan báyìí pẹ̀lẹ́ lòmíì, kó má yẹ pé ìtẹ́ máa sọ fún àwọn grandson yín, ẹ̀wọ̀n agbèlè yín lọ́wọ́. Ẹ̀yin tẹ́ máa délé ròyìn, ẹ máa bá lọ́dọ̀ ẹlòmíì tẹ́ bá try irú ẹ̀. Ẹ má yẹ pé ẹ má máa rò lọ́kàn pé ẹ kò kú mọ́lé mi, kò mórúkọ mi. Kò nídìí kan mọ́lé yín, kò nídìí kan mórúkọ yín. Ìwà tẹ́wù, òun náà kan máa ṣàlàyé fún tán fẹ́ lò. Wàláhì yóò sì mú yín torí hùwà ọmọlúàbí. Bàbá tí mò ń sọ yìí gan kò sì èdè Yorùbá, ó kàn ń do òyìnbó lẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́. Èèyàn tó ń ṣe program tó ń sọ ní Yorùbá, tó dẹ̀ yẹ pé àṣà ìbílẹ̀ Yorùbá la fi ń gbéga, tó wá pè tó wá bú dóyìnbó bolẹ̀, tó wá ń bi ẹ́ pé who is this, tó wá ń sọ kọ́ntọ̀kọ̀ntọ̀. Ẹ dákun, ó dá mi lójú pé bàbá náà á gbọ́ fídíò yìí. Gbogbo ohun tẹ́ bá ń ṣe, ẹ máa fi ọmọlúàbí sí o. Àgbàlagbà ni yín, ẹ má yẹ kí ọmọdé kó máa rí yín fín. Tẹ́ bá mọ̀ pé nǹkan tá à ń ṣe nínú prógrámù yìí kò yé yín, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa. Kó má yẹ pé school tẹ́ lọ bí ìgbà tẹ́ kàn waste owó ni. Ẹni tí kò bá lọ léèwé rárá ló máa ń hùwà báyìí. Ẹni tó bá ti lọ léèwé, ìwé kì í ṣe torí pé ká lè kàwé, ká máa ṣiṣẹ́ lọ́fíìsì nìkan, ká lè mọ ọ̀tún yàtọ̀ sósì, òun nìwé. Ṣùgbọ́n wà tẹ́ wù yẹn bí ẹni tí ò tiẹ̀ kàwé rárá ni. Bẹ́ẹ̀ sì ni good English lẹ̀ ń sọ. Ìwé kì í ṣe torí ká lè gbóyìnbó, ká lè mọ ọ̀tún yàtọ̀ sósì ni.
kò sí ẹni tó kàwé tó máa gbọ́ program mi tí ò ní rí nírìí pé ẹni kì í ṣe téèyàn kàn lè mú nọ́mbà ẹ̀ kó máa pè àyàfi tó bá yẹ pé o ní interest sí ní tó ń sọ. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣàlàyé kínní pé ẹlòmíì ọṣẹ ló wá polówó lórí social media, ẹlòmíì dẹ̀rẹ̀ eré ló wá ṣe lórí social media. mo ti sọ pé n tèmi wá ṣe ni pé mo wá polówó AATC, orúkọ ẹgbẹ́ ni Association of African Tradition and Culture. bákan náà mo sọ pé kí èèyàn má pe nọ́mbà mi, ètò ìfẹ́ sọ pé you drop your number so that people can reach you. Daddy F9 lẹ́mú mọ́ tá ń ṣe. You did not get it at all, sir. I did not drop my number for people to reach me. I drop my number for people that want to join our association and for them not to call but to text message through WhatsApp. I explain this every time. Ẹ jọ̀ọ́ ẹ má yẹ kó yẹ pé òyìnbó la máa fi gba táìmù ara wa. Ìwọ tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ sí association tí mò ń sọ, tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀, ẹ text message lórí WhatsApp, kì í ṣọ̀rọ̀ call. mo ti sọ kínní á tó 70 videos tí mo fi ṣàlàyé ẹ̀, kì í ṣọ̀rọ̀ call. ẹni tó fẹ́ pè ó mọ condition tó wà. irú ìjọ yẹn tó bá yẹ pé bàbá yìí text message anything tó bá ti fẹ́ sọ náà tán send message, ṣe bí bára mi ò ṣe yá yẹn mi ò tiẹ̀ ní yà sí message wọn, mo kàn lọ ṣe okay sir. so tí n bá wá ráyè tí mo lọ jíṣẹ́ tán rán mi tán tí mo sinmi tára mi balẹ̀, ṣe bí màmá ṣẹ̀ṣẹ̀ ka message náà pé kí tiẹ̀ náà kọ síbẹ̀, so màá lè fún wọn lésì. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn, kì í ṣe bàbá yìí nìkan, pọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe rí nìyẹn. lójoojúmọ́ èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ fún mi á tó 20. wọn ò ní farabalẹ̀ ẹlòmíràn ní I'm not in Nigeria. ó wà ní Nàìjíríà, ó sí Nàìjíríà kọ́ ní issue. association là ń polówó. tó o bá ti ní kankan ṣe pẹ̀lú association yẹn, tó o dẹ̀ kì í ṣe ẹni tó lè fi ẹ̀mí ìmoore hàn sí association yẹn, fi nọ́mbà mi lẹ̀. nọ́mbà mi ò wúlò fún ẹ. àwọn ọmọlúàbí ni nọ́mbà mi wúlò fún. ẹ rí i pé bàbá tí mo sọ pé ó sọ̀rọ̀ yìí, ó ní mo máa ń hùwà bí ẹni tó ti ní gbogbo nǹkan tán. bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni máa ń hùwà bẹ́ẹ̀ lóòótọ́. in tí mo ní tẹ bá ní ni ní sọ bẹ́ẹ̀. mi ò wá lówó, kí wà ní tí mo ní tí mo sọ, òun náà ni ayọ̀ ọkàn. kí ni wọ́n máa ń pè ní ayọ̀ ọkàn? òun náà ni pé in téèyàn bá ní kò tẹ́ lọ́rùn. in téèyàn bá ní kò tẹ́ lọ́rùn. Lékan Sàlámì ni ẹni tí ò ní 5 million tó dẹ̀ pé ìwọ̀nba tó ní á dẹ̀ pápọ̀ bíi 3 million bíi 2 million á sì fi ya fíìmù fèèyàn. òun gangan ò ní sínú fíìmù yẹn, kódà kò ní sórúkọ ẹ̀ ńbẹ̀. ohun tí mo ní nìyẹn. tẹ́ ẹ̀ fi lè fi owó kẹ́ fi change mind mi. bẹ́ẹ̀ dẹ̀ ni mo ní ọjọ́ iwájú. torí gbogbo ohun téèyàn bá ń ṣe láyé yìí, ọjọ́ iwájú ló ṣe pàtàkì. kì í ṣe pé mo fẹ́ ra jíìpù, mo fẹ́ ra gbá, mo fẹ́ ra rárá. gẹ́gẹ́ bí n ṣe sọ, èmi lẹni tí ò ní 5 million tó dẹ̀ mú 3 million tó fi ń ya fíìmù fèèyàn. kì í sì ṣe èèyàn ẹyọ kan, kódà kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta. bọ́lọ̀ ń ṣe dá kálukú àti bí kálukú ṣe fẹ́ kí ọ̀la òun rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ má yẹ kọ́rọ̀ bàbá náà, ẹ má yẹ kó gba táìmù wa púpọ̀. irú ìwà yẹn mo mọ̀ pé ẹlòmíà sì tún wù lénìí, ẹlòmíà wù lọ́la. wọn a máa ní kò dá wa lóhùn dáadáa. báwo mo ṣe fẹ́ dá yín lóhùn dáadáa? gba tí mo ṣàlàyé pé nọ́mbà mi ò ṣe fún call, WhatsApp message ni. ìwọ tó bá dẹ̀ fẹ́ WhatsApp message náà, mọ orú ọ̀rọ̀ tó fẹ́ WhatsApp mi lé lórí, ìjó papọ̀ mọ́ irú ń tà ń sọ yìí. mi ò lè post iṣẹ́ kan kó wá send message mi lórí WhatsApp pé ẹ jọ̀ọ́ ẹ post iṣẹ́ kan, iṣẹ́ yẹn ṣán lè gbé wọlé àbí kan máa fi lẹ̀ ń ta. wẹ́ẹ́ kó tó mọ̀ pé mi ò ní dá ẹ lóhùn. abẹ́ post tí mo post yẹn, ó ní kẹ́ fi ìbéèrè sí, má lè dá yín lóhùn bẹ́ẹ̀. so ìbéèrè tẹ́yin ìbéèrè yẹn á lè wúlò fún ẹlòmíì náà tó náà bá ní lọ́kàn láti béèrè irú ìbéèrè yẹn. kì í ṣe pé àtòrò ti rí nọ́mbà kó wá sáré mú nọ́mbà, kò máa mẹ́sẹ̀gì mi ṣeré. so ẹ jẹ́ ká pa ọ̀rọ̀ tí wọ́n ti. iṣẹ́ kan ni mo fẹ́ kọ́ wa gẹ́gẹ́ bí mi ṣe máa ń ṣe. láyé àtijọ́ àwọn baba ńlá wa wọ́n máa ń lo iṣẹ́ yìí nígbà tí wọ́n bá nílò ẹ̀bẹ̀ àgbà àbí ẹ̀yọ́nú àwọn àgbàlagbà náà máa ń lo iṣẹ́ yìí. tẹ́ bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa ṣe ń ṣe láyé àtijọ́, ẹ lọ bá mi wá ewé origin tútù, yálà tòjọ́ àbí ètò ṣàti tútù. á wá gún ewé origin yìí, á gún papọ̀ mọ́ṣẹ́. tá bá ti gún papọ̀ mọ́ṣẹ́, á wá akọ òkété kan, á pa sí
orí ọṣẹ yẹn nínú odó, á fi pò dáadáa. Tá bá fi pò dáadáa tán, ẹ jẹ́ ká kó sínú igbá kan tó máa lọ́mọrí àbí ká kó sínú ike funfun ọlọ́mọrí. Tá bá ti kó síbẹ̀ tán, ẹ jẹ́ ká lọ gbé pamọ́. Tá bá fẹ́ wẹ ọṣẹ yìí, ewé oríjìn tútù ìmíì òun ni a máa fi ṣe kànkàn tá máa fi ọṣẹ yìí sí, tá máa fi wẹ̀. Alaalẹ́ la máa wẹ ọṣẹ yìí náà, ṣùgbọ́n ọjọ́ tá bá ti rántí wẹ̀ kò ṣe nǹkan kan, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká gbìyànjú ká máa wẹ̀ lálaalẹ́. Tá bá kọ́ ṣe ẹ ká kọ́ wẹ̀ bí ọjọ́ 3 léra tó jálẹ́. Lẹ́yìn ìgbà yẹn, ìgbà tá bá tún rántí ni ká máa wẹ̀. Wọ́n tó wáyé pé o máa ń wá sí program tí ẹgbẹ́ wa máa ń ṣe, ó tún ti dé o. Ó tún ti dé o. A ti ṣe program ti Ìkòròdú, ti Abẹ́òkúta ló tún kù ní June 22. Láìpẹ́ a tún máa ṣàlàyé síwájú ibi tá ti máa ṣe àti gbogbo ohun tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Ẹ máa bá wa ká lọ.